Ẹ káàsán, ẹ káàsán, ẹ káàsán, ẹ káàsán jàre. Ẹ káàsán gbogbo ilé. Ẹ káàsán gbogbo ilé lọ́tùn lósì. Mo kí gbogbo ẹni tẹ́ wà ní diaspora, mo kí gbogbo ẹni tẹ́ wà ní Nàìjíríà bí o. Ẹ kújọ́ mẹ́ta, ẹ kújọ́ mẹ́ta, ẹ kújọ́ mẹ́ta o. A dẹ̀ kú ọ̀rọ̀ èèyàn wa, ẹni wa, Ògògó, Táíwò, Hassan. Kọ́lọ́run kó bá wa dẹlẹ̀ fún ẹni rere tó lọ o. Ògògó, ọmọ kú lódò. Ó kú láàárọ̀, ó jí lọ́jọ́ alẹ́. Ògògó mi so rest in perfect peace. Kọ́lọ́run kó bá mi dẹlẹ̀ fún ẹ o, kó bá mi dẹlẹ̀ fún ẹ o. Gbogbo ẹni tó kọ ẹ gbélé ayé ẹ ṣe rere o. Ẹ ṣe rere o. Wọ́n ní Ìjẹ̀bú ò da, Ìjẹ̀ṣà ò sunwọ̀n. Ìkan tó sọ pé òun Ìjẹ̀bú jẹ̀ṣà. Àbí kí náà ṣe máa ń pa òwe yẹn. Nígbà tá à ń sọ̀rọ̀ bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe máa da, bí orílẹ̀-èdè ṣe máa tò, tó máa tò, tí ò bá dẹ̀ wọ̀n, ẹ̀ẹ́dẹ̀ kó ní kálukú lọ nílùú ẹ̀. ẹ̀ẹ́dẹ̀ yẹ kó ní kálukú lọ lẹ̀, kí Yorùbá lọ lọ́tọ̀, kí Yíbò lọ lọ́tọ̀, kí Haúsá lọ lọ́tọ̀, kó ní kálukú lọ lọ. Eléyìí ti pọ̀ jù o. Ẹ̀yin ará Ìlọrin ẹ tún wá dìde gbàrà. Ẹ tún wá látò dìde Ìlọrin torí ìjà ẹ̀sìn. Ṣé Ìlọrin kẹjà fóun ni? Ṣé àwọn Ọlọ́run aláyín sóbẹ̀ yín ṣe kẹjà fóun ẹ̀ẹ́dẹ̀ fi jálẹ̀ fún Ọlọ́run? Kẹ́ ẹ fi jálẹ̀ fún Ọlọ́run ẹ tún wá látò dìde Ìlọrin. Ẹ fẹ́ gbé ta ni Ọlọ́run? Ẹ fẹ́ gbé ta ni Ọlọ́run tí ó bá ṣe pé ọpẹ́lọpẹ́ àwọn èèyàn, ọpẹ́lọpẹ́ Ìgbòho Òòṣà, ó bàbá Dábì, ẹ̀mí bàbá Ìyábọ̀ sí lọ, ẹ fẹ́ pa bàbá yẹn ni o. Ẹ fẹ́ pa, ó ní kẹ́ wá pa. Àwọn kidnapper ńláńlá, kidnapper ńláńlá tó gba dìgírì, tó gba dìgírì látọ̀dọ̀ Allah. Wọ́n wá sí Ìlọrin, wọ́n pa èèyàn bíi 200, wọ́n pa ìmọye èèyàn, wọ́n demolish gbogbo ilé, gbogbo àwọn ilé ńláńlá, gbogbo àwọn so gbogbo ilé dahoro. Ẹ má rí nǹkan kan ṣe sí. Ẹ má rí nǹkan kan ṣe, ẹ má lọ́dọ̀ àwọn bandits ẹ̀yin ọlọ́pàá yìí. Ẹ wá gbéra, ẹ wá mọ̀ látò ti Ìlọrin. Ṣé wò ni ò tí wò ni àbí wòyàn ni ò tí ẹ wòyàn? Ẹ ti ẹ bẹ̀rù Ọlọ́run tẹ́ bá ti ẹ bẹ̀rù pírẹsidẹ́ǹtì. Ẹ wá ń jàjẹ́ ẹ̀sìn. Ẹ wá látò ti Ìlọrin. Wọ́n ní kẹ́ wá gbé ìtani Ọlọ́run. Kí ló ṣe? Ṣó pààyàn ni? Àbójalè, àbódófàdíya, àbófẹ́ ọmọ ọdún 6. Kò yé mi o. Àbófàjọ kíkọ ọmọ kókó ya. Kí ló dé? Látò ti bẹ̀rẹ̀ ẹ ti ẹ̀dẹ̀ ronú. Ẹ ronú. Wọ́n ń pè yín lólè. Gbogbo ẹ̀yin Mùsùlùmí yẹn tún gbọ́ ọmọ ẹran jó. Ẹ tún gbọ́ ọmọ ẹran jó. Ìkanra wà lára mi o. Ìkanra burúkú, ìkanra gògó tògógó sì wà lára mi o. Ẹ ṣọ́ ara yín kẹjẹ kó rí yín pé o jẹ òsì bá fẹ́ jẹjẹ sí ẹ lọ Saudi kẹ lọ jẹjẹ sí o. Torí jẹjẹ wà lájókòó. Ìṣẹ̀ṣe là ń ṣe ń bí kẹ́ tó gbé gbogbo ẹ̀sìn wá. Àwọn bàbá wa dẹ̀ fi fẹ́ gbà yín gbà. Ẹ tún wá fẹ́ sọ tí wá dẹ bí. Ẹ wá ní ká pòkó ní ìṣó. Kí ni Tani Ọlọ́run ṣe fún yín? Kí ló pa yín lọ́mọ? Tí ó pa yín lọ́mọ ni? Tẹ́ ń jà fún Allah ẹ̀dẹ̀ fàlà yín lẹ̀kẹ̀ jẹ́ kó jà fúnra rẹ̀. Kí ló dé? Ẹ ṣọ́ ara yín o. Ẹ ṣọ́ ara yín o. Ẹ ṣọ́ ara yín gbogbo ẹ̀yin ará Ìlọrin kẹ́ jẹ́ kó rí yín, kẹ́ jẹ́ kó fa epo, kó fa súpà. Gbogbo àwọn èèyàn, àwọn àfáà yìí lálálálá oríkálukú ti ń sọ̀kọ̀, oríkálukú ti dákẹ́, wọ́n ti ń wò, wọ́n fẹ́ sọ̀rọ̀ mọ́, wọ́n fẹ́ jíjẹ sí mọ́. Ẹ̀yin useless mọ̀ mọ̀ kí náà orúkọ yàtọ̀ àwọn tó kù. Òfò lómi ẹ̀ṣẹ̀ ẹ ṣòfò lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe wá dààmú Tani Ọlọ́run. Ọlọ́run á dààmú yín tilétilé. Ẹ ò ní rí pàtíṣẹ̀ nínú ọ̀nà gbogbo. Ìforútẹ̀ tó Tani Ọlọ́run ti fún tẹ́lẹ̀ pa sáyé tọ́lọ́run jẹ́ kókó tẹ́ tún fẹ́ padà. Ọlọ́run á fòrò yín. Ànábì tẹ́sí kò ní fílé fún yín. Èyí olórí burúkú bastard.